aṣọ funfun kò sọ̀rọ̀ tó borí ọ̀rọ̀ Ọlọ́run o àṣọ kò sáṣọ tó borí aṣọ funfun kò sọ̀rọ̀ tó borí ọ̀rọ̀ Ọlọ́run o báwa sí àṣírí owó ń bẹ lára igi dàgbà tán igi ò mójú owó èmi dàgbà tán mo gbà pọ́n lọ́hùn bẹ́ẹ̀ mo di dandan kó yá gbàdúrà mi hàn báwa sí àdúrà wa gbà Jíbọ́lá. àdúrà wa gbà mí. àdúrà wa gbà Báràká. àdúrà wa gbà mí. ẹ̀yà sàmì kàdúrà wa ó gbà Jíbọ́lá. àdúrà wa gbà mí. èyí tá a bá ṣe lòrọ̀ ọ̀sán tàbí alẹ́ o. àdúrà wa gbà mí. èyí tá a bá ṣe lòrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́. àdúrà wa gbà mí. ó ti sú ọ pé àdúrà wa gbà Jíbọ́lá. àdúrà wa gbà mí. Tálókì bàbá àtìyẹ lọ́rẹ́ tèmi Tálókì ọ̀gá ẹ̀ lọ́rẹ́ tèmi jẹ́ pé Sunday àjọṣe kékeré ni alágbára oko ẹ tó mú ẹ sí gbòòrò nìyẹn òun ló kọ́ ẹ bá ṣe fọ́gò òun ló kọ́ ẹ bá ṣe pàpà báyìí pàpà báyìí. Oyè tókè tá a bá dàgbà ọmọ ẹ̀ ní mú ó ti tókè máa mọ mú yín ẹ̀yin ọmọ dúdú bójú bí kiri. ọ̀tá wọn sáré pé ká má gòkè ká má lè ṣe ń bàbá wọ́n sáré pé ká má gòkè ká má lè ṣe ń wúre. Ìṣọ̀lá tẹ́jú mọ́ ńlá kọ́ mọ́lẹ́bẹ̀. ọmọ rẹ̀ gbẹ́sọ̀lá tẹ́jú mọ́ ńlá. Ìṣọ̀lá mi súnmọ́ bí àjọ máa ṣe fàájì yìí tán ni. èèyàn ṣùpá tẹ́jú mọ́ ńlá. ọmọ rẹ̀ gbẹ́sọ̀lá mi màrè tẹ́jú kọ́ mọ́lẹ́bẹ̀. ọmọ rẹ̀ gbẹ́sọ̀lá mi màrè tẹ́jú. èèyàn tún pa sí dáhùnsá ìdí. Arẹ́gbẹ́ṣọlá mi màrè tẹ́jú. Arẹ́gbẹ́ṣọlá mi màrè tẹ́jú. àwọn ọmọ aṣíwájú mi ò Tinubu ṣì wà bẹ́ẹ̀. àwọn ọmọ aṣíwájú mi ò Tinubu. àwọn ọmọ aṣíwájú mi ò Tinubu. àwọn ọmọ aṣíwájú mi ò Tinubu. ọmọ Arẹ́gbẹ́ṣọlá tẹ́jú mọ́ kọ́lé ọmọ Arẹ́gbẹ́ṣọlá. ọmọ Arẹ́gbẹ́ṣọlá tẹ́jú mọ́lá o ọmọ Arẹ́gbẹ́ṣọlá. èyí á rẹ̀ sà òṣùpá ò takòrà wọ̀ tájú. ìràwọ̀ ní ọ̀fẹ́ tó ṣùpá ò báyé ṣe rí ni kò sí tẹ́nìkan lè ṣe sí. òṣùpá ò takòrà wọ̀. ìràwọ̀ ní ọ̀fẹ́ tó ṣùpá ò báyé ṣe rí ni. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo wá ṣọpẹ́. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo dúpẹ́. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo wá ṣọpẹ́.
ṣe tèmi o mo dúpẹ́. Hallelujah. Hallelujah. Ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi o mo wá ṣọpẹ́. Orí burúkú kì í ṣe tèmi o ẹ̀bẹ̀ mo bẹ̀. Àyànmọ́ mi kò sẹ́dá tó lè padà ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ o. Àyànmọ́ mi ládọ́wọ́ Olúwa ni ẹ̀dá ayé kọ́kọ́ lè ṣí mi nípò padà ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ yé ẹlẹ́dá mi gbé mi lékè ayé. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ sì ti ń wò wá kìtìkìtì. Ẹ kú àmójúbà ètò yín ètò wa tá a pè ní Ẹgbẹ́dùn. Ẹgbẹ́dùn lètò ètò lẹ́gbẹ́dùn èyí tí ó tawé tagbò káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé pàápàá jùlọ láti kànnì yín ìkànnì alára àgbáyíndàní Ìbàdàn rédíò. Ìbàdàn rédíò òun la ti ń dá kekelúke tá a ti ń rọ̀ bí òwe Ìbàdàn rédíò ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹgbẹ́dùn mo tún kí yín o kú àmójúbà ètò tòní o. Abíọ́dún Lawal Agbolo Ajé lórúkọ tèmi ń jẹ́. Mo lẹ́ mọ̀ pé mi lọ́mọ òjìlóru kan bẹ́bí mi lọ́mọ ọ̀bẹ rírì lóòkùnkùn. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi lọ́mọ òṣùpá lé àní ògúnrégé Agbolo Ajé lẹ́ni ọwọ́ rẹ bá tó kó lọ́mọ tún ṣe. Èmi lọ́mọ Ọ̀yọ́ dùn ún òrèlé mọ̀ èmi lọ́mọ àrí bẹ̀bẹ̀ dígbà. Èmi àmọ̀mọ́ polówó kan lóhun ó ṣe bẹ̀bẹ̀ bá Agbolo Ajé ṣe ń ṣe bẹ̀ olówó kan ò mọ̀ lè ṣe bẹ̀bẹ̀. Ọ̀wàwà kan lóhun ó ṣe bẹ̀bẹ̀ bá Agbolo Ajé ṣe ń ṣe bẹ̀bẹ̀ ọ̀wàwà kan ò lè ṣe bẹ̀bẹ̀ torí bàbá tiwa ní ṣe bẹ̀bẹ̀. Bàbá tiwa ní sì ń rí bẹ̀bẹ̀ dígbà lóde Ọ̀yọ́ àwa lọ máa sọ̀yọ́ dọ̀tun. Èmi náà lọ́mọ elédè èmi a máa pé ọ̀tọ̀ lédè ọ̀tọ̀ lédè èdè yàtọ̀ sédè èdè sì yàtọ̀ sédè. Jíjẹ báyìí là ń jẹdé pípé báyìí là á pédè. Ìran elédè tó bá mèdè pè pèrègèdè jẹjẹjẹdẹ nírú wọn máa ń jọ lójú elédè. Eléyìí náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní Ẹgbẹ́dùn. Ìṣẹ̀lẹ̀ tí ó ọmọ lọ́lá bàbá Yẹmí sí. Ayọ̀délé dàrẹ́tọ̀ àwọn lọ́rílọ́rẹ́ sí mi bàbá Ṣẹ́gun. Ó di ilé rolo ọ̀kẹ́ àmìnú bàbá Dúpẹ́. Lórúkọ àwọn ọ̀gá wa níkànnì yìí
barrister Ajeniyi Ajewole tí wọ́n jẹ́ president general fún gbogbo àgbáríjọpọ̀ ọmọ bíbí ìlú Ìbàdàn nílé lóko lẹ́yìn odi bàbá ẹ mọ̀ ṣe o bẹ́ẹ̀ ṣe ń tukọ̀ CCII lágbára ọlọ́run ọba ẹ gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà àti orúkọ Kọ́lá Olómidé tí wọ́n jẹ́ olórí fún kànnì yìí bákan náà àti gbogbo àwọn ìgbìmọ̀ tájọ mẹ́tò tòní wá Samuel òun náà wà ń bẹ̀ Badosa òun náà wà ń bẹ̀ bákan náà Aisha Pupa Aisha Fanta Aisha Coke àwọn náà wà ń bẹ̀ àwọn ni producer mi tòní gbogbo yín ni mo kí mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun àjọ mẹ́tò tòní wá ni o ẹgbẹ́dùn lètò ètò lẹ́gbẹ́dùn aago 3 sí aago 4 gbẹ̀rẹ́ lètò yóò máa wáyé bí mo ṣe sọ fún yín ní ìjẹ́jọ́ ní gbogbo ọjọ́ Wednesday ọjọ́ àlàrúbà ètò yìí kì í ṣe ètò Yorùbá pọ́nbélé àmúlùmọ́là ni èdè tá a mọ̀ lò ń bẹ̀ ìdí abá ni pé kì í ṣe gbogbo àwọn tí a bá ń gbé wá sórí ètò yìí àwọn náà ni wọ́n gbọ́ èdè Yorùbá tó jinlẹ̀ dáadáa ṣùgbọ́n a mọ̀ ṣe ní àlàfíbọ̀ tá a bá ti ń rí àwọn àlejò tá a bá gbé wá sórí ètò ṣùgbọ́n mo sọ fún yín níjẹ̀jọ́ yìí pé ìpele méjì ni ètò yìí pín sí àwọn èèyàn sì ti ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ mi àti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Ìbàdàn rédíò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí ketekete ẹ lọ máa darapọ̀ mọ́ mi lórí Ìbàdàn rédíò ìyẹn lórí Facebook ẹ máa rí mi wò ketekete àti ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ mi ìyẹn Facebook ti Abíọ́dún Lawal Agbolúajé ẹni ó kọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ lẹ́nìí òun náà ni Hasan Adékúnlé wọn láwọn ń wò mí o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ má bá mi share rẹ̀ ẹ bá mi pín kó kárí ilé kó tún kárí oko mo mọ rírì gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ètò ẹgbẹ́dùn mo mọ rírì yín o kí ni tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ibi tí a fẹ́ gbéyẹ̀wò lénìí bí mo ṣe sọ fún yín mo ní pé a ṣẹ̀ṣẹ̀ máa wọnú kùnkùndùn ètò yìí gangan ni a ṣẹ̀ṣẹ̀ máa wọnú kùnkùndùn ètò yìí gangan ni àkórí ẹ̀ náà la pè ní ta ni olórí gidi ta ni olórí gidi àwọn olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì lè sọ wípé who is a true leader who is a true leader ta ni olórí gidi ìbéèrè tí àwa máa béèrè lábẹ́ rẹ̀ òun náà ni pé tá a bá sọ pé ta ni olórí gidi a ní kí là ń pè lólórí àwọn wo gan kí gan là ń pè lólórí gan tá a bá sọ pé olórí rèé o bó la ṣe máa ń mú lórí àwọn àrímọ́ wo àbí àwọn àmúyẹ wo lólórí máa ń ní ìbéèrè kẹta ó ní àwọn àṣìṣe tí àwọn olórí tàbí adarí ò gbọdọ̀ ṣe òun lẹ́lẹ́ẹ̀kẹta àwọn nǹkan yìí láyàn nàná kó tó di pé mo gbé àlejò mi wọlé kí là ń pè lólórí olórí ni ẹni tí àwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n fìbò gbé wọlé tí wọ́n fi tì síwájú gẹ́gẹ́ bíi pé kó máa darí àwọn bákan náà ẹ̀wẹ̀ a lè pe olórí ní ẹni tí àwọn èèyàn panupọ̀ sọ wípé ìwọ ni kó máa darí wa kì í ṣe pé òun ni ó gbọ́n jù o kì í ṣe ẹni ló mọ̀ jù kì í ṣe òun ni orí ẹ̀ pé jù torí pé ara àwọn àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ olórí máa ń ṣe nù bọ̀dá wa kan ọ̀nàrẹ́bù kọ́lọ́hún ọba kó tún bá mi fi ẹ̀mí gígùn àtàláfíà jogún wọn wọ́n sọ̀rọ̀ kanjọ́ kan wọ́n ní tí ìbò tá a máa ń dì yẹn wọ́n wà ní ẹja lọ tẹ̀ka ìka tá a tẹ̀ tá a fi gbé èèyàn wọlé a fi ṣògùn owó fẹ́ni yẹn láti lówó lọ́wọ́ ni ìka táwa dájọ́ yẹn tá à ń tẹ̀ka pìnràpìnràpìnrà ẹ fi ṣògùn owó ni kẹ́ni lè lówó lọ́wọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn tó bá ti darí wa àwọn ò wà lówó lọ́wọ́ tá bá sọ pé ta ló lórí a jẹ́ kó yé wa pé ẹni tí àwọn èèyàn pawọ́pọ̀ tán pẹnu pọ̀ sọ pé kò darí àwọn tàbí ká sọ pé ẹni tí wọ́n dìbò yàn kó síwájú èyí tó túmọ̀ sí pé ọ̀nà tí a máa ń gbà fi yan olórí a lè lo ọ̀nà ìbò
àwọn yẹn lè náwó pé èmi dìbò fún lágbájá èmi náà dìbò fún èmi náà fẹ́ èmi ò fẹ́ ọ̀nà ìbò náà nìyẹn a lè gbàpò tí ìbò lẹ̀ ó yẹ máa ju ẹ̀ra pépà ẹ̀ máa jù sínú ẹ̀ ìbò náà ni tàbí ká sọ yí pé gbogbo wa tiẹ̀ panu pọ̀ a yàn bí àpẹẹrẹ nígbà tán fẹ́ yan Mọ́yẹ̀lóyè Okùnadé ìyẹn baálé àkọ́kọ́ nìbàdàn wọn ò dìbò gbogbo àwọn àgbààgbà sànkosànko nílùú ìbàdàn náà pẹnu pọ̀ pé torí pé wọ́n ló dàgbà jù láàrin wa a tì ọ́ síwájú máa darí ìbàdàn èyí tó túmọ̀ sí pé wọ́n máa ń yan olórí ńgbà míì táwọn èèyàn ó pẹnu pọ̀ yàtọ̀ fún pé wọ́n dìbò yàn án tá bá wá ń sọ̀rọ̀ nípa àwọn olórí irú oríṣiríṣi àwọn olórí wo la máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n sọ̀rọ̀ nípa olórí àwọn ọ̀jọ̀gbọ́n nínú èdè gẹ̀ẹ́sì àwọn ọ̀jọ̀gbọ́n nínú èdè yorùbá wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó pọ̀ nípa bọ́n ṣe oríṣiríṣi olórí wọ́n máa sọ pé charismatic leader kíní kan leader oríṣiríṣi leaders ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n kàn fọ wẹ́wẹ́ díẹ̀ kó lè yé wa àwọn olórí kan wà tó yẹ pé nípasẹ̀ ẹ̀bùn tọ́lọ́run bá fún wọn ni wọ́n fi dolórí àwọn èèyàn kàn wò wọ́n pé Aisha ọpọlọ ẹ̀ mọ̀ pé o ẹ wá Aisha pupa ìmọ̀ ń dákẹ́ jẹ́ẹ́jẹ́ ni kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán tá a bá ti rú ẹni síwájú ó yẹ ní olórí ẹnu Aisha dúdú mú a nílò ẹ̀ ń tẹnu ẹ̀ mú pọ̀ ẹ̀já tì síwájú yóò lè máa jàfẹ́tọ̀ọ́ wa Aisha pupa lè dákẹ́ ń tiẹ̀ kó ní ẹ jẹ́ gbà fọlọ́hún ṣùgbọ́n ti dúdú sọ pé irọ́ o èmi ọ̀gbà o ẹ bá wa mẹ́tọ̀ wa ni o kò sẹ́ni tí ò yẹ lórí inú gbogbo wọn. èyí tó ń túmọ̀ sí wípé àbùdá kan làwọn èèyàn máa ń rí mọ́ olórí lára ń gbà míì tán fi máa ń yan olórí. àwọn olórí míì wà tó yẹ pé a bí wọn mọ́ kí wọ́n jẹ́ olórí ni òun làwọn ẹ̀yà kan fi máa ń pera wọn ní born to rule wọ́n bí àwọn káwọn jó lórí ni àwọn kan àmọ́ wò pé ṣé wọ́n wá bí àwọn káwọn jó lórí ni gbogbo èèyàn kan ní òjò lórí o torí tí gbogbo èèyàn bá jó lórí ta ní òjò ọmọ lẹ́yìn olórí gbọ́dọ̀ wà láwùjọ ni olórí gbọ́dọ̀ wà ní gbogbo àwùjọ tá a bá wà ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn kan bí wọn mọ́pọ́n jó lórí ni gbogbo àwùjọ tírú àwọn ẹni bẹ́ẹ̀ bá dé àwọn èèyàn máa tọ́ka sí wọn pé ó yá wá bá wa ó yá ìwọ ni wá ṣe nǹkan báyìí ìwọ ni wọ́n ti rí i torí pé ẹ̀bùn tí Ọlọ́run fi pamọ́ sí lára ó yàtọ̀ sí ẹni tí ó ní ọpọlọ kan tó ní nǹkan kan ṣùgbọ́n torí pé wọ́n ti bí mọ́ lórí wọ́n gbọ́dọ̀ yàn gẹ́gẹ́ bí olórí ni Àbẹ̀fẹ́ Kọ́lápọ̀ àwọn náà ní akú ètò ẹ ṣé o ẹ má bá mi pín kó kárí o. now ohun tí à ń gbìyànjú àti sọ ẹ ṣe yẹn ní méjì àwọn olórí míì wà yàtọ̀ fún pé wọ́n rí ẹ̀bùn lára ẹ̀ yàtọ̀ fún pé àbímọ́ lórí ni àwọn olórí tí wọ́n mọ̀ yàn kó wá aṣojú àwọn ìyẹn la fi sọ̀rọ̀ nípa pé wọ́n á máa dìbò yànyàn kó jó lórí a lè má wo ọpọlọ tó ní ó lè má lọ́pọlọ kankan gan ó lè má ní àfojúsùn kankan ṣùgbọ́n torí pé bò ti gbé wọlé olórí náà ni ó máa jẹ́ olórí náà ni ó máa jẹ́ ọ̀nà kẹta tá a fi máa yan olórí nìyẹn olórí àwọn ọ̀nà pọ̀ tá a fi lè sọ yí pé a máa ń wò tá a fi máa ń yan olórí ṣùgbọ́n ẹ má jẹ́ ká lọ sí gbogbo àwọn ọ̀nà yìí torí àsìkò ẹ jẹ́ ká dáhùn ìbéèrè kejì tá a sọ yí pé àwọn àrímọ́ wo lolórí rere máa ń ní ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ẹ jẹ́ kí n fi àwọn nǹkan kan ṣàkàwé fún wa baálẹ̀ tó wà lóko tí mójútó ko wa olórí kan ni o mọ́gàjí ládùúgbò wa olórí kan ni o kánsẹ́lọ̀ ní wọ́ọ̀dù wa olórí kan ni o president general ní CCII olórí tiwa nu gbogbo àgbáríjọpọ̀ ọmọ Ìbàdàn olórí wa nu níbẹ̀ mo rò pé ó yé wa báwọn bẹ́ẹ̀ la ṣe máa ń ní olórí ní ìletò ẹlẹ́kànjẹ̀ka oríṣiríṣi ọ̀nà la máa ń gbà ní àwọn olórí alága kánsù olórí kan nu alága kánsù olórí kan nu gómìnà ìpínlẹ̀ olórí kan nu ààrẹ orílẹ̀-èdè olórí kan náà ni gbogbo àwọn mínísítà tá a ní olórí ni wọ́n
àwọn kọmíṣánná tá à ní olórí ni wọ́n. Ìwọ tí o wá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ yìí, bóyá o wà nílé iṣẹ́ ìjọba, o wà nílé iṣẹ́ àdáni, wọ́n wá fi ọ́ ṣe olórí ẹ̀ka kan níbẹ̀, bóyá finance ni wọ́n gbé ẹ sí, bóyá account department ni wọ́n gbé ẹ sí, bóyá audit department ni wọ́n gbé ẹ sí, bóyá marketing department ni wọ́n gbé ẹ sí, olórí kan nìwọ náà. Onítíátà nìwọ, nínú ẹgbẹ́ yín wọ́n yàn ọ́ gẹ́gẹ́ bí alága níbẹ̀, olórí ni ẹ́. Wọ́n yàn ẹ́ gẹ́gẹ́ bí gómìnà níbẹ̀, bóyá chairman lẹ́sìn máa ń lò, olórí ni ẹ́. Nínú ẹgbẹ́ cooperative society, olórí náà ni. Kò sí ọ̀nà tí a kì í gbà rí olórí. Ẹ má tún gbàgbé pé ẹni tí wọ́n yàn ní janitor ní school, bóyá secondary school rẹ, prefect, olórí làwọn náà o. Olórí ni gbogbo wọn o. Bàdóòsà níbi tá a wà yìí, olórí kan ni. Tá bá sọ̀rọ̀ nípa engineering department, technical department, olórí kan ló náà. Olórí ni kálukú láàyè ibi tí kálukú bá wà, olórí ni wá. Bẹ́ẹ̀ ni kò wá sí olórí kan tí ò ní àwọn ẹ̀sọ̀ǹgbè tá a kó sí lábẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Ìdí nìyí tá a fi wá bọ́ sí pé kí ni àwọn nǹkan àrímọ́ tá a fi sọ wípé olórí rere ni lágbájá. Alákọ̀ọ́kọ́, àwọn tí a bá ń pè ní olórí wọ́n gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà lónìí, òótọ́ ló sọnù o lára ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa, torí pé irọ́ lọ̀pọ̀lọpọ̀ fi ń jayé. Àìmọ̀ sòótọ́ ni ò jẹ́ kórílẹ̀-èdè kó gòkè àgbà. Olórin kan kọrin ó ní òdodo ló mórílẹ̀-èdè lékè. Òdodo ni mọ́ mórílẹ̀-èdè lékè. Òdodo, òtítọ́, ara àwọn nǹkan tó gbọ́dọ̀ jẹ́ nǹkan àmúyẹ fún olórí leléyìí. Ẹlẹ́ẹ̀kejì, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é fọkàn tán. Tó o bá jẹ́ olórí táwọn èèyàn bá lè gbọ́kàn lé ọ, bóyá wọ́n sọ̀rọ̀ kan fún ọ, o wá ń sọ̀rọ̀ wọn káàkiri, òun ká bòtòbòtò, èyí ṣe olóríire. O gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó lè fọkàn tán. Tí òun ò bá ti lè fọkàn tán, o ò yẹ lólórí o. O ò ní àbùdá gidi tí wọ́n fi lè pè ọ́ ní olórí. Nǹkan míì tá a tún fi máa ń sọ wípé olórí rere ni lágbájá yìí, o gbọ́dọ̀ ní àmójúkúrò. Àwọn ẹgbẹ́ kan wá kí yín, wọ́n fún yín ní 50,000 naira. Ìwọ olórí ti yọ 40, ó wá ní káwọn àwọn tó kù lọ yọ kán lọ mọ́ pín 10,000 naira. Ó sì mọ̀ pé wọ́n pọ̀ ju owó yìí lọ. Bó ṣe 5,000 ní ìwọ lè yọ, jẹ́ káwọn lè pín yòókù. Ní tí wọ́n ń pè ní olórí nìyẹn. Tí olórí bá ti jẹ́ ẹni tó jẹ́ pé kò lámójúkúrò, kò yẹ lólórí, kò yẹ lólórí. Àwọn nǹkan míì tí a fi lè mọ olórí rere, olórí tó jẹ́ olórí rere, ó ní pé kó ní ẹ̀mí ìfarajìn. Ẹ̀mí ìfarajìn. Tó lórí ò bá ti ní ẹ̀mí ìfarajìn kì í ṣe olórí. Kí là ń pè lẹ́mí ìfarajìn? Nígbà ọ̀dá, ẹgbẹ́ yín ò lówó lọ́wọ́, ó faramọ́ náà ni. Ó ní sọ pé àkáǹtì ẹgbẹ́ ò fẹ́ lùtù ẹ̀. Ẹni tó bá wà lẹ́nà lánàá tán ni o, kò bá mọ́kùn kankan. O gbọ́dọ̀ lẹ́mí ìfarajìn. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ náwó síbẹ̀ ò lè fara ṣe nígbà míì. Ibi tó yẹ kẹ́ ẹ wọ mọ́tò lónìí ní ẹja rìn díẹ̀. Ẹ̀mí ìfarajìn nìyẹn, sacrifice. Olórí gbọ́dọ̀ ní. Oyèwọlé Matthew, inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ má bá mi pín kó kárí o. Ẹ̀mí ìfarajìn ó gbọ́dọ̀ wà fún olórí. Àwọn nǹkan míì tí a gbọ́dọ̀ tún rí lára olórí ò ní déédéé. Olórí tí ìbá ṣe déédéé kì í ṣe olórí o. Olórí tí ìbá ṣe déédéé kì í ṣe olórí. Kí ni tí à ń pè ní déédéé? Ó yà wọ́n kan ní pọ̀sìn. Tẹ́ ẹ bá ti lọ bì kan, ó ṣe dáadáa sáwọn. Àwọn kan ó ní ó mú wọn lọ́tà. Ó mọ̀ pé ó ti ń túlé mọ́ra rẹ lórí díẹ̀díẹ̀. Gbogbo àwọn tó bá jẹ́ ọmọ lẹ́yìn ló gbọ́dọ̀ ṣe ojúṣe sí bákan náà. Ó gbọ́dọ̀ yà wọ́n kan ní pọ̀sìn. Ẹni tó bá kórìíra èèyàn gan lèèyàn tún máa ń ṣe dáadáa sí jù. Kẹ́rì ọkàn lè máa jẹ pé íńtẹ́nì sì ṣe fún mi, mi ò dẹ̀ deserve o. Ó kàn ṣe fún mi ni. Olórí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe déédéé, tó ń ṣe déédéé. Tó o bá ti lè ṣe déédéé, o ò yẹ lólórí. Àwọn nǹkan míì tó jẹ́ nǹkan àmúyẹ tá a fi sọ wípé olórí rere leléyìí o.
ó gbọ́dọ̀ ní àkóyawọ́ kì í ṣe ẹni tó yẹ pé wọ́n gbọ́dọ̀ mọ tá a bá pín dídí màálù yóò yíyàn lọ́wọ́ ẹ̀jẹ̀ yóò yíyàn lọ́wọ́ ò wá lákòyawọ́ a mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè po dídí màálù tí ẹ̀jẹ̀ ò ní yíyàn lọ́wọ́ àjẹjù ni ò dáa ó sì gbọ́dọ̀ ní àkóyawọ́ pé n tí wọ́n fún wa leléyìí o ètè mi ò múre o tìyín náà rè o lákòyawọ́ nìyẹn kí pé kó wá sọ wípé wọ́n fún wa ní báàgì ráìsì 10 mo ti fún ìyàwó mi 2 mo ní kọ́mọ mi náà gbẹ́yọ kan káàbúrò mi náà wá gbé kan òun sì sínú ẹgbẹ́ yín ó wá ń fi nǹkan ẹgbẹ́ òfin tọrọ èèyọ kan tí wọ́n gangan bá mú tàbí méjì tó bá mú ṣé wà táwọn aráalé rẹ̀ kọ́lẹ́jọ jẹ́ ṣùgbọ́n àwọn olórí míì wà tó yẹ pé wọ́n ò mọ̀ fi sinú ilé wọn ni wọn ò ní rántí àwọn aráàta wọ́n pọ̀ o nínú àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ẹ́rẹ̀ lòmíì bóun bá ṣe ń gba owó oṣù ìjọba tó ń gba sálárì yóò tún fi ìyàwó rẹ̀ síbẹ̀ yóò fọmọ ẹ̀ síbẹ̀ yóò fàbúrò ẹ̀gbọ́n rẹ̀ síbẹ̀ yóò fàbúrò àbúrò rẹ̀ sínú ìjọba gbogbo inú payroll ìjọba lẹ́ẹ̀tì rí fámìlì wọn gómìnà kan wà ní ilẹ̀ Nàìjíríà ńgbà kan afọwọ́kọ̀bù láṣìírí ó wà lára tó kóbá tí ò fi tẹ̀síwájú nínú òṣèlú mọ́ òun di gómìnà tán ó tún ní àna òun tún fẹ́ fún nípò ibo ni wọ́n ti ń ṣerú ẹ̀ àwọn tẹ́ẹ̀jọ jì òṣèlú ń kọ́ kí ni kó jèrè tiwọn èrè tí wọ́n bá jẹun ṣe báyìí mọye èèyàn ni wọ́n jèrè yẹn lára tiẹ̀ kí ni kó jèrè àwọn tó làágùn nígbà òjò nígbà ẹ̀rùn tí wọ́n ṣe wàhálà òṣèlú fún ẹ àsìkò òṣèlú la tún wà báyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fẹ́ yàn sípò ọ̀pọ̀lọpọ̀ wọn ṣé wọ́n jẹ́ olórí rere ẹ wo àjọ máa ṣe bọ wọn ṣé àṣesẹ́yìn wọn dáa láti yàn wọ́n sípò aṣíwájú inú iṣẹ́ tíátà wọ́n fẹ́ yan àwọn olórí láìpẹ́ yìí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó yan olórí àti gbogbo ibikíbi ni wọ́n ti máa ń yan olórí ẹ jẹ́ ká fojú lẹ̀ dáadáa ká má sọ pé torí pé lágbájá súnmọ́ mi ọ̀rẹ́ èèyàn á máa jẹ́ olè ńgbà míì ó sì fẹ́ dupò òṣèlú ẹ má yàn án ńgbà tí mọ̀ pé ó lè ní má sọ pé torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ mi ṣáàjẹ́ ń fi síbẹ̀ èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ẹ bá fẹ́ kí lọ síwájú ó bá ẹgbẹ́dùn lètò ètò lẹ́gbẹ́dùn mò ń bọ̀ ẹ jẹ́ ń ṣẹ́ mi mu. má fìyà jẹ o má bòṣì dá o. má fìyà jẹ o má bòṣì dá o. ọlọ́run má fìyà jọ máa ní má ṣàwọn má bòṣì dá o. ẹgbẹ́dùn lètò ètò lẹ́gbẹ́dùn ẹ jẹ́ kí a lọ sílé agbára àwọn ìpolówó kan wà nílẹ̀ tá a bá ti polówó tán a padà túmọ̀ tẹ̀síwájú lórí ètò yín ètò wa ẹgbẹ́dùn. Àlàdé ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. àti ibẹ̀ yunifásitì. òbí àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó gbìyànjú láti wọ yunifásitì. mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kóríire dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba kíbìyí model college ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú ìlú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí BC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́
nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program, application support and document verification, career and academic counseling. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0803-396-5671 tàbí 0806-847-9555. Àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn. Tara ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University. Ohun àbílẹ̀. University. Ìbàdàn, great opportunities here. Àtìbà University Ọ̀yọ́, a one-day admission education coming up 13th August 2026 at Ọba Akibi Memorial College Ọ̀rẹ́méjì, Mọ́kọ́lá, Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the VC for career and academic counseling on sport admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13 August 2026, Ọba Akibi Model College, Ọ̀rẹ́méjì, Ìbàdàn. For more enquiries, call 0806-847-9555 or 0803-396-5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transforming future. University Radio. Ìbàdàn Radio. One love, one heart. Let's get together and feel alright. Hear the children crying. One love. Hear the children crying. One heart. Saying, give thanks and praise to the Lord, and I will feel alright. Saying, let's get together and feel alright. Whoa, 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 whoa. Let them all pass all their dirty mind. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa tá a pè ní Ẹgbẹ́dùn. Tẹ́ bá wo ẹ̀gbẹ́ mi níbí àlejò mi Bàdó sójú wọn ti wà ní inú ilé lọ́hùn. Àwọn ọmọ ìdá tí ẹ bá wo ẹ̀gbẹ́ mi, ẹ̀yin tí ẹ bá wà orí ìkànnì Abíọ́dún Lawal Agbolúajé, tẹ́ bá ń wò mí ketekete ẹ rí àlejò mi, wọ́n ti darapọ̀ mọ́ mi nínú kulu ní àhín. Bákan náà tẹ́ bá ń wo Ìbàdàn rédíò ẹ mọ̀ rí àlejò mi wò lórí Facebook wa ketekete. Àlejò mi, ẹ káàbọ̀ sí orí ètò Ẹgbẹ́dùn. Ẹ ṣé, a kí gbogbo ilé àdẹ̀kí gbogbo wa ní ibi tí ọwọ́jà ìkànnì yìí tó dé. A kí yín pé báwo ni bísínẹ́sì lé ní o, báwo lọ́jà, àdẹ̀kí gbogbo alámòjútó àti àwọn alákòóso ìkànnì Ìbàdàn rédíò. Ẹ ṣé, ẹ dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Abíọ́dún Àyándòkun Olúṣọlá. Abíọ́dún Àyándòkun Olúṣọlá. Sọ́mọ àyàn ni? Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ lúlù bẹ́ẹ̀ ṣe wà yìí. Gbìyànjú sáà. Àlejò mi Àyándòkun Abíọ́dún Olúṣọlá ni mo gbé wá sórí ètò lénìí. Kí nìdí tí mo fi gbé wọn wá? Síwájú kí n tó sọ̀dí tí mo fi gbé wọn wá, ẹ ti mọ̀ pé àlejò tí n bá ti gbé wá Ẹgbẹ́dùn náà ló gbé wọn wá. Ẹgbẹ́dùn òun ló gbé wọn wá. Àlejò mi wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, wọ́n sì ní àwọn ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n darapọ̀ mọ́. Ẹgbẹ́ yẹn ló fà á tèmi fi sọ pé kí n gbé wọn wá síbí, àti àwọn nǹkan míì tán bá ní fún wa láti sọ lórí ètò. Alhaji Isa Danlami Aliu Naako wọ́n ti darapọ̀ mọ́ mi. Bàbá dáadáa, kò síbi tí mo ti lọ ṣètò tí wọn ò kí ń tẹ̀lé mi débẹ̀. Lágbára Ọlọ́run, bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí yóò máa dún ni o. Bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò máa dún. Ìtumọ̀ tí mò ń sọ náà ni pé gbogbo ń tẹ́ ẹ bá ti ń fọwọ́ bàbá yìí yóò máa yọrí sí dáadáa ni.
iṣẹ́ tọ́lọ́run bá ti parí ni ọmọ gbélé yín lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́run bá ti parí ni ọmọ gbélé yín lọ́wọ́ ti yín àjẹpẹ́ yẹn ọmọ kó fọ́ ọlọ́run ni Alhaji Isa Danlami Naku ṣe gan o now àlejò mi Ayọ̀dòkun Abíọ́dún ẹgbẹ́ wo lẹ̀ ń ṣe gan tí ẹ darapọ̀ mọ́ tàbí sọ wípé ọmọ ẹgbẹ́ bóyá society ni bóyá club ni bóyá association ni èwo lè ẹ̀yin ṣe. ẹ ṣe olóòtú oríṣiríṣi gbogbo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ìtẹ̀síwájú either fún ibi tá a wà tàbí fún community wa tàbí fún orílẹ̀-èdè wa tàbí fún ìlú ìpínlẹ̀ tá a wà ìkan lára wọn òun náà ni ẹgbẹ́ ọmọ Ìbàdàn ìkan lára wọn òun náà ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní grammar school tá a lọ ìkan náà lára wọn náà ni ẹgbẹ́ iléèwé gíga náà tá a lọ ìyẹn Polytechnic Ìbàdàn àti ẹgbẹ́ ìtẹ̀síwájú lóríṣiríṣi fún ìdàgbàsókè ìlú àti agbègbè rẹ̀. Bàbá wa bí ni nínú àwọn ẹgbẹ́ tí ẹ kóra jọ pọ̀ tẹ́ ń ṣe yìí ǹjẹ́ tí ẹ ti di ipò kankan mú nínú àwọn ẹgbẹ́ yẹn. ẹ ṣe a di àwọn ipò mú a di ipò akákò mú láwọn ẹgbẹ́ míì a di ipò ọmọ ẹgbẹ́ tó bíi kán fẹ́ ṣe project ọ̀kan fẹ́ ṣe nǹkan kan bíi kán dá wọn kan yàtọ̀ sí àwọn alákòóso ẹgbẹ́ pé ẹ̀yin ni ẹ máa mójútó project yìí àwọn ẹgbẹ́ mi wà tó yẹ pé gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe dáadáa tó ń ṣojúṣe nínú ẹgbẹ́ àwọn ẹgbẹ́ mi wà tó yẹ pé a jẹ́ executive àwọn ẹgbẹ́ mi dẹ̀ wà tó jẹ́ wípé a jẹ́ subcommittee project committee bí alága bí akọ̀wé oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ok mo kẹ́fìn kankan pẹ̀lú yín nínú àwọn ẹgbẹ́ kan tí ẹ̀ ń ṣe gbìyànjú nítorí pé ẹ nímọ̀ kan nípa àwọn nǹkan kan torí kò tiẹ̀ jẹ mí lójú pé bóun lo ọkùnrin ó ṣe máa ṣe catering tó bẹ ọkùnrin ó máa ṣe decoration iṣẹ́ obìnrin àbí Aisha ó jọ mí lójú gbà mo rí i pé ẹ̀ ń ṣe catering ẹ̀ ń ṣe decoration ẹ wá ń káwọn èèyàn jọ ẹ tún wá ń kọ́ wọn láwọn iṣẹ́ yìí kí ni ìgbàlérò yín tẹ́ fi ṣerú nǹkan báyìí. ẹ ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ gẹ́gẹ́ bí tí Ọlọ́run dá fún oníkálukú ìgbà tí mo jẹ́ ẹni tó mọ̀ nípa iṣẹ́ decoration àwọn tó ń fi ẹwà kún gbọ̀ngàn tá a ti ń ṣe ayẹyẹ ìgbà tèmi náà máa wò ó mo kọ́kọ́ fìgbà kan rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ obìnrin but pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run Elédùmarè ó encourage mi láti jẹ́ pé mo gbájúmọ́ iṣẹ́ yẹn mo dẹ̀ kọ́ àkọyanjú bàtà dẹ̀ kọ́ lákọyanjú tán láti bàtà ti wà nílé ẹ̀kọ́ láti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ títí tó fi di àsìkò yìí iṣẹ́ yẹn náà ni là ń ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lóríṣiríṣi làwọn èèyàn náà ti súnmọ́ wa a ti kọ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ bí a ṣe ń fi ẹwà kún gbọ̀ngàn bí a ṣe ń ṣe ètò ìnáwó ayẹyẹ ìnáwó àti àkàrà òyìnbó bá ṣe ń kọ́ wọn àti kọ́ wọn a dẹ̀ tún máa ń kọ́ àwọn èèyàn wa náà gẹ́gẹ́ bíi pé a rí i pé iṣẹ́ tí èèyàn lè ṣe tó lè dúró tì ní tó bá dẹ̀ dúró ti iṣẹ́ rẹ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe mọ̀ pé Nigeria is a developing country. so tó láti gba wọn ti bí wa ní tí wọ́n ti ń pè lóko yẹn. so tó bá lè mójútó iṣẹ́ rẹ dáadáa á débì kan tó jẹ́ pé ìwọ náà ò ní lè dáṣẹ́ yẹn ṣe mọ́ ò ní lè dáṣẹ́ yẹn ṣe nìkan fúnra rẹ. ò ní lè dáṣẹ́ múlẹ̀ ìwọ nìkan kọ́ àwọn èèyàn ó tún ṣùgbọ́n. àwọn èèyàn wa máa wá sọ́dọ̀ ẹ wàá máa pa àwọn èèyàn ṣiṣẹ́ wàá máa gba àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n máa tibẹ̀ náà fọwọ́ sẹ́nu wọ́n máa rí nǹkan mọ́wọ́ lọ sẹ́nu by time tá a fi ń ṣe lè ní pé mò ń wáṣẹ́ kiri ní àwùjọ mò ń rìn káàkiri láwùjọ Ọlọ́run ń lò wá fún láti jẹ́ pé ó dínkù Ọlọ́run ń lò wá fún láti jẹ́ pé àwọn tí ò tiẹ̀ nígbàgbọ́ páwọn lè dá dúró láàyè ara wọn àwọn náà ń kọ́ iṣẹ́ yìí
wọ́n dẹ̀ tún ní tẹ̀síwájú lórí ẹ ṣe ibi tẹ́ ẹ dé dúró yẹn mo ń sọ̀rọ̀ nípa catering and decoration lẹ́yìn nàná fún mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní last year mo kẹ́fín pé torí pé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ kan ẹ lo àǹfààní yẹn láti káwọn èèyàn kan jọ ní gbọ̀ngàn kan ẹ pè mí gẹ́gẹ́ bí MC ní gbọ̀ngàn yẹn pé kí n wá bá yín anchor program lọ́dún yẹn ṣé irú ètò yẹn ẹ sì tún ní lọ́kàn lọ́dún yìí pé ókè o àti pé àwọn nǹkan wo lẹ fẹ́ máa kọ́ àwọn èèyàn níbẹ̀. ẹ ṣe a ní ètò tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní kíkọ́ àwọn èèyàn ní oríṣiríṣi iṣẹ́ ọwọ́ àwọn iṣẹ́ ọwọ́ tá a ní létò láti kọ́ wọn náà ni a ṣerú ẹ̀ ní Laxẹ̀ bọ̀ kò ń ṣe Laxẹ̀ nìkan ó ti 2010 láti bẹ̀rẹ̀ sí ṣe irú ètò yìí 2010 fún àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí à ń gbáradì láti kọ́ àwọn èèyàn lóríṣiríṣi iṣẹ́ ọwọ́ níbi ètò yẹn tá a pè edition rẹ̀ ní 18th edition 18th edition yẹn máa bẹ̀rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ Saturday. tó túmọ̀ sí pé kí ló rí pé mo mọ̀ yín lẹ́sìn ń ṣètò yìí gan. bẹ́ẹ̀ ni oríṣiríṣi testimony la dẹ̀ ti ní lórí ẹ̀ láwùjọ nínú ìjọ lóríṣiríṣi community pé ọ̀pọ̀lọpọ̀ ètò yìí òun ló gbé àwọn dé ibi táwọn dé dúró ní lásìkò yìí so ìdánilẹ́kọ̀ọ́ yẹn máa bẹ̀rẹ̀ ní Saturday 15th of August á dẹ̀ máa wáyé ní United Secondary School ní Ìjókòdó lẹ́gbẹ̀ẹ́ WAEC ibẹ̀ ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yẹn ti máa bẹ̀rẹ̀. on the 15th of this month ọjọ́ bíi tèmi nù ẹ fi sọrí ọjọ́ bíi mi ní Aisha sọ̀ ń gbọ́ wọ́n fi sọrí ọjọ́ bíi mi ni o on the 15th ní United kílẹ̀ pé. United Secondary School tó wà ní Ìjókòdó lẹ́gbẹ̀ẹ́ WAEC office. o lè ti fẹ́ ṣe ètò yìí. bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ ọwọ́ tá a dẹ̀ máa kọ́ wọn decoration wà ń bẹ̀ balloon decoration náà wà ń bẹ̀ catering wà ń bẹ̀ makeup wà ń bẹ̀ event planning ó wà ń bẹ̀ bricklaying and carpentry work ó wà ń bẹ̀ aviation tourism ìyẹn náà wà ń bẹ̀ agriculture and food processing ìyẹn náà wà ń bẹ̀ leather shoe production ìyẹn náà wà ń bẹ̀ bá a ṣe lè ṣe ọṣẹ ìfọbọ́ tá a pè ní liquid soap ìyẹn náà wà ń bẹ̀ nítorí pé gbogbo àwọn iṣẹ́ ọwọ́ yẹn jẹ́ iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé n tí àwọn èèyàn need n táwọn èèyàn lè kówó lé n tí ìjọba náà lè kówó lé tó bá ti kọ́ tó dẹ̀ ń tẹ̀síwájú lórí ẹ̀ láti jẹ́ pé òun fi ṣiṣẹ́ jẹun then àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà a tún wá yà sí tìgbàlódé tá à ń pè ní content creator virtual assistant data analysis digital skill gbogbo àwọn nǹkan wọ̀nyí a rí wípé ara àwọn nǹkan tó ń trend tó ń mú kí iṣẹ́ ọwọ́ kíkọ́ tó bá ti mọ̀ tán tó dẹ̀ mọ̀ gbogbo àwọn eléyìí náà pẹ̀lú ẹ̀ á fún ẹ ní oore ọ̀fẹ́ láti lè tẹ̀síwájú á jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa wípé o lè ṣe nǹkan báyìí dáradára bàtà táwọn èèyàn bá dẹ̀ ti mọ̀ ẹ́ wọ́n á gbé business wá fún ẹ wọ́n á bá wọn ṣe wà á rówó bàtà tí business yẹn bá ti ń develop ìwọ náà wà á employ ẹnìkan wà á employ èèyàn méjì wà á employ èèyàn mẹ́ta àwọn kọ̀ọ̀kan tó ti ń rìn gbèrègbèrè káàkiri ìgboro ìwọ á pè wọ́n síṣẹ́ iṣẹ́ tán bá lè sáré bẹ́ẹ̀ ṣe tí wọ́n á fún ẹ lówó bí ìdánilẹ́kọ̀ọ́ ìbò ṣe lọ lóríṣiríṣi náà ni adẹ̀ tó máa kọ́ wọn náà ní bá a ṣe lè ṣe bísínẹ́sì à ń fi àga à ń fi tébù à ń fi canopy à ń fi rẹ́ǹtì. wọ́n tún kọ́ eléyìí náà. bẹ́ẹ̀ náà ni a máa kọ́ ẹ because a rí i pé òun náà ń tà nígboro ojoojúmọ́ làwọn èèyàn ń ṣènáwó ojoojúmọ́ làwọn èèyàn ń pe àpèjẹ so bí ara àwọn àǹfààní tó máa wá níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn nìyẹn. gbogbo ń tẹ́ ẹ kálẹ̀ yìí tá a bá kálé ní kálẹ́dì yọ́mọ̀ fẹ́ẹ̀ tó mẹ́rìndínlógún àbí ojú bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ṣe ń sọ lèmi fọkàn bá yín ká o. bẹ́ẹ̀ ni gbogbo mẹ́rìndínlógún yìí àwọn iṣẹ́ owó oríṣiríṣi tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn yìí kó sí àtìṣẹ́ lè kúrò láwùjọ náà ni. bẹ́ẹ̀ ni ọmọ ṣe o. lẹ́yìn kó sí àtìṣẹ́ bá tún kúrò ó tún máa pawó wọlé fún ìjọba because ẹni tó bá develop business ẹ̀ tí business ẹ̀ bá dàgbà sókè
ìjọba fẹ́ máa patronize ẹ kíjọba dẹ̀ tó lè patronize ẹ wà á ní àwọn registration tí wọ́n náà máa ti ṣe fúnjọba so registration yẹn náà wọ́n náà máa sanwó wọlé fúnjọba náà ni so bí bó ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ bẹ́ẹ̀ náà ni ìjọba náà máa fún wọn ní tax wọ́n máa san tax wọ́n máa sanwó orí wọlé ìjọba náà máa pawó so tíjọba náà bá wá fẹ́ ṣe nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú business ẹ ìjọba náà máa tún gbéṣẹ́ wá fún wọn náà tí wọn náà bá tún wá gbaṣẹ́ ìjọba lọ́wọ́ ìjọba náà wà á tún ká iṣẹ́ ìmú gbọ́dọ̀ tètè ṣe wà á tún ní láti pe àwọn èèyàn kúnra láti jẹ́ pé àwọn náà bẹ̀ẹ̀ dá síṣẹ́ yìí. ẹ ṣeun mo rí i pé kò sí nǹkan kan tó fún yín ní àǹfààní yìí torí pé ńgbà tí èmi àti yín jọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ jẹ́ kó yé mi pé torí pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ ni. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ló ṣì yín lójú ló ṣì yín níyè tẹ́ ẹ fi mọ̀ yìí pé àṣẹyìn náà lè dá dúró lórí ẹsẹ̀ yín yàtọ̀ fún pé ẹ lọ sílé ẹ̀kọ́ poli. bẹ́ẹ̀ni. ẹ lọ sóríṣiríṣi ilé ẹ̀kọ́ ẹ wá wò pé ní tí mo mọ̀ nú ẹgbẹ́ yìí jẹ́ káwọn èèyàn náà jàǹfààní ẹ̀ ṣé ẹ wá fẹ́ gbowó lọ́wọ́ wọn ni àbọ̀fẹ́ lẹ fẹ́ ṣe fún wọn. ọ̀fẹ́ náà ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn dá dúró ọ̀fẹ́ ni because ìtẹ̀yàn bá fẹ́ kọ́yàn tí ò dẹ̀ ń ṣe pé àìsàn tó gbọ́ ìtọ́ bá fẹ́ kọ́nú ẹ o. tí ò dẹ̀ ń ṣe pé bóyá èèyàn fẹ́ kọ́ níkọ pé hello testing àkọ́ni ní ìdánilẹ́kọ̀ọ́ hello testing a máa kọ́ ẹ wàá ṣe graduation ní ọjọ́ Saturday tó bá máa dọjọ́ Monday ìwọ náà ti bẹ̀rẹ̀ sí dá business ẹ ṣe just like that wàá ti nígboyà pé àlémi náà lè dá nǹkan báyìí ṣe ṣùgbọ́n nǹkan kékeré tán máa ṣe ni pé láti gba fọ́ọ̀mù wọ́n á kàn gba fọ́ọ̀mù 5,000 péré tó o bá ti gba fọ́ọ̀mù yẹn àti kọ́ iṣẹ́ yẹn because iṣẹ́ yẹn is 95% practical based training ni so kò ń ṣe pé àkàn mú chọ́ọ̀kì àmúmáká àkàn máa kọyin rárá rárá tí wọ́n lè dá ṣe fúnra wọn. bẹ́ẹ̀ ni wàá wọ overall wàá dress dáadáa because tẹ́lẹ̀ a kì í gbowó fowó form ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n ní pé òwò téèyàn ò bá ti fi téèyàn bá ti fowó ṣe ẹ̀yìn àròlò gbé ẹlòmíà wá kò ní serious ẹlòmíà ṣe bóyá ẹ ṣe bọ́fẹ́ ni a kàn máa ṣe bó ṣe wù ú ẹlòmíà dé nígbà tí kíláàsì ìdánilẹ́kọ̀ọ́ bá ti parí ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ máa dé àtúndé so la ṣe wá wò pé wẹ́ẹ́ tá a bá ti lè fi nǹkan kan sí n tó bá mú ẹ fi owó yẹn fi gba fọ́ọ̀mù ó ti certain pé 85% or 95% pé o fẹ́ serious o lo carry. tó túmọ̀ sí pé lẹ́yìn owó fọ́ọ̀mù ẹ̀ gba nǹkan kan lọ́wọ́. kò sí nǹkan kan mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn practical ni throughout and it is free. Yes. ẹ sì ní irinṣẹ́ tó tẹ́ fi kọ́ wọn. bẹ́ẹ̀ ni eléyìí jẹ́ 18th edition mi mọ èdè mo bá ṣe lè sọ ní Yorùbá 18. ẹ lè parọ́ ìdí nìyí kéèyàn tó lè ṣe nǹkan ní 18th edition ìgbà 18. bẹ́ẹ̀ ni nǹkan kìí ṣe ràgó tí ẹ ti àgbà tẹ́ ẹ ti ń fàwọ èbó jẹun tí ò sì fọ́ mọ́ yín lọ́wọ́ táàrẹ́ ní faṣọ mọ́ yín lọ́rùn ẹ bóyá torí pé ìgbowó náà ni ẹ bóyá bá gbowó lọ́wọ́ ẹlòmíì náà ni wọ́n sì gbowó lọ́wọ́ àwọn òṣìṣẹ́ yẹn kan fún wa ẹ gbowó lọ́wọ́ wọn ẹ tún fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. àdẹ àwọn àǹfààní kọ̀ọ̀kan náà tún wá wà ìwọ tó bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn dáadáa because pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ní ìbáṣepọ̀ pẹ̀lú SMEDAN that is a federal government agency enterprise agency yes SMEDAN a ní àjọṣepọ̀ pẹ̀lú BOTAFED that is a board of vocational training in Oyo State a ní àjọṣepọ̀ pẹ̀lú BOI that is Bank of Industry a tún ní àjọṣepọ̀ pẹ̀lú BOA that is Bank of Agri so gbogbo ìlànà tó bá ti kọ́ iṣẹ́ yẹn dáadáa gbogbo ìrànlọ́wọ́ tó bá fẹ́ ní gbogbo àwọn agencies yẹn gbogbo àwọn àjọ ìjọba yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run tó bá ti kó gbogbo ẹ̀ síwájú Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ìwọ tọpasẹ̀ wa á gbà ẹ́ níyànjú á mú ẹ rìnrìn àjò láti jẹ́ pé orin ìrìn yẹn láàrin ṣèyọrí àrìnyè. mo kó yín jẹ díẹ̀ kí n má tàn yín ìdí rèé o ẹ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé
níbiraga tá a bá ti lè kọ́ ẹ ó ti kíní kan ẹni tó bá kó gbogbo ẹ̀ síwájú Ọlọ́run. bẹ́ẹ̀ ni lóòtú. ẹ̀yin ó wàá ràn lọ́wọ́ níwọ̀nba ti yín láti dé ọ̀dọ̀ ìjọba láti lè dá dúró lórí ẹsẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn tó bá wá látọ̀nà jíjìn nǹkan tàbí tí wọ́n ń gbétò ìlọ́wọ́lọ́wọ́ tó fẹ́ wá ń kọ́ ṣé àwọn náà wọ́n máa tàtọ̀nà jíjìn wá lójoojúmọ́ ni. ẹ ṣe a ti ní ètò fún nítorí pé gbogbo àná la mọ bí country ṣe rí lórí ọ̀rọ̀ transportation so ipa méjì ló wà ìwọ tó bá wá látọ̀nà jíjìn ìsádà kó o mú Saturday special wà mí so that n tí àwọn tó kù bá kọ́ ní ọjọ́ láti Monday to Friday ni wọ́n máa kọ́ lọ́jọ́ kan but ìyàtọ̀ tó kàn wà bẹ́ẹ̀ ni pé àtàárọ̀ ni wọ́n ti máa dé wàá dẹ̀ ṣetán ní ìrọ̀lẹ́ ipa abala kan ní abala kejì ni pé a lè bẹ́ẹ̀ wá temporary accommodation tó jẹ́ pé ṣèbí ká sùn ká jí kó kálukú gba bí tó ti fẹ́ yàrá kẹ́kọ̀ọ́ lọ tó bá dẹ̀ ti kọ́ tán then wàá dẹ̀ máa lọ sí ilé ẹ̀ so ọ̀nà méjì tí tá a yà sílẹ̀ nìyẹn. ẹ gbìyànjú ẹ já wá padà sínú ọ̀rọ̀ ẹgbẹ́. àkórí ètò wa tá à ń ṣe níbí òun la pè ní ẹgbẹ́ dùn ẹ jẹ́ n bi lérè ṣe ẹgbẹ́ dùn. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ dùn. bó o lẹgbẹ́ ṣe dùn. nígbà tẹ́yìn ṣe ẹgbẹ́ ṣe rí pé ẹgbẹ́ dùn lọ́dọ̀ yín. ẹgbẹ́ dùn ọ̀nà tó ẹgbẹ́ ṣe gbàdùn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tá a darapọ̀ ọ̀tá tí ń ṣe ó ní wípé ó fẹ́ ṣe nǹkan tẹ̀síwájú wọn bẹ̀ẹ́ dá sí ẹgbẹ́ dùn nìyẹn ó fẹ́ kó mọ jáde ṣé ẹ gbọ́ pé lágbájá bímọ ni àádé bẹ́ẹ̀ wọn bẹ̀ẹ́ dá sí ó ní challenges kan níbì kan ọ̀rọ̀ yẹn ó dojúrú lágbájá ẹ pé lágbájá ara wa ni wọn bẹ̀ẹ́ dá sí ara àwọn àǹfààní lóríṣiríṣi tàbí ó fẹ́ rí èèyàn kan òòdẹ rẹ nìyẹn ọdún kìíní ọdún kejì àwọn kan lágbájá àti òmò pé lágbájá àwọn ọmọ ẹni bàbá yẹn ó yá pé agbo ó yá èèyàn wa lélẹ̀ ara àwọn àǹfààní tó pọ̀ lóríṣiríṣi tí èèyàn jẹ́ tí a fi lè sọ pé ẹgbẹ́ dùn. ẹ ṣe rí ìrírí kan rí tó jẹ́ pé ẹgbẹ́ ló lẹ tọpasẹ̀ rẹ̀ tí nǹkan fi bọ́ sí tàbí ìkànnù àwọn ọmọ ẹgbẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò tiẹ̀ lọ jìnnà. lára ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ Saturday yìí a fẹ́ lo ibì kan a fẹ́ lo school yẹn láti fi ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ní owó ńlá ni la máa san ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́ ìkànnì àwọn èèyàn wa ní lára àwọn ẹgbẹ́ tá à ń ṣe bó ṣe ní mo mọ lágbájá ọwọ́ kan tó tẹ̀lé wa débẹ̀ owó gegere tání tá máa san náà bá ní torí pa àmọ́ lágbájá owó yẹn ẹ̀wọ́ ìdílé bí Ọlọ́run ṣe lo ìrìn àjò yẹn láti fi ràn wá lọ́wọ́ nìyẹn so ẹgbẹ́ dùn. ẹ fi àwọn nọ́mbà yín síta fún àwọn tí wọ́n bá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ kan sí kejì ní ọjọ́ sátidé kọ́lá pé. bẹ́ẹ̀ ni ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Saturday ó máa parí ní September 12 ojoojúmọ́ dẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn. ojoojúmọ́ ni yàtọ̀ fún àwọn tí Saturday special wọ́n fẹ́ máa wá láti òkèèrè. bẹ́ẹ̀ ni àwọn ẹnìkan náà máa wá ní ọjọ́ Saturday látàárọ̀ di ìrọ̀lẹ́. ẹ fi nọ́mbà yín síta. so nọ́mbà mi ni 080 38 44 97 90 lẹ́ẹ̀kan sí 080 38 44 97 90. kò wù mí kí n sọ pé kí n fi yín lẹ̀ ṣùgbọ́n a ní àsìkò púpọ̀ mọ́ ẹ bá wa dágbére fáwọn aráalé. ẹ ṣe ní gbogbo ìkànnì tá a ti ń gbogbo etí tó ń gbọ́ wa etí wa kò ní di ìta máa náwó lé lórí a kí gbogbo ẹni tó ń gbọ́ ètò yìí Olúwa máa ràn wá lọ́wọ́ iléeṣẹ́ náà Ìbàdàn rédíò náà yóò tún máa tẹ̀síwájú gbogbo àwọn adarí àwọn atọ́kùn gbogbo àwọn tó ń jẹ́ kí gbogbo rẹ̀ máa àwọn engineers wa nínú ìkànnì yìí wọn ò ní ṣiṣẹ́ ṣe Ọlọ́run á dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ òkè la máa ti máa gbọ́ ìròyìn Ìbàdàn rédíò. ẹ ṣe gbogbo ẹ tún fi nọ́mbà yín sí ìta lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi lẹ́ẹ̀kan sí o ní 080 38 44 97 90. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 080 38 44
9790. ẹ ṣe a tún mọ rí yín bá níjọ́ mi. ẹ ṣe kò sí. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa tá a pè ní Ẹgbẹ́dùn. Àlejò mi tí mo ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ tí mo gbé wá fún ètò Ẹgbẹ́dùn òun náà ni wọ́n ti wà pẹ̀lú mi nínú kulu wọ́n sì ti kúrò nínú kulu báyìí. Ẹ mọ̀ wípé ohun tí à ń yànnàná látàárọ̀ òun náà ni tó ní ṣe pẹ̀lú àwọn àmúyẹ ká tó lè sọ wípé adarí rere òní lágbájá. Ṣùgbọ́n jẹ́ ń tara ṣàṣà fún ìṣẹ́jú tó kù ó dà pé mo sì ní bí ìṣẹ́jú 6 àbí bàdóòsà mo sì ní bí ìṣẹ́jú 6 ẹ jẹ́ kí n fi ìṣẹ́jú 6 tó kù kí n fi yànnàná èyí tó kù ń bẹ̀. Kí ni àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó bá jẹ́ olórí gidi kó yẹra fún? Ẹ jẹ́ kí n sáré lọ sí àárín yẹn. Tí èèyàn bá jẹ́ olórí tí wọ́n yàn ọ́ sípò kan, àwọn nǹkan tó yẹ kó yẹra fún àkọ́kọ́ nínú ẹ̀ ò nífẹ̀ẹ́ owó. Àwọn onímọ̀ lọ́nà Islam wọ́n sọ wípé Shaitan ó lóun ní ọfà tamọ́tàsé kan ẹni tóun bá ta sí bí kan ọ̀bá mú ìkan ó mu. Wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní ọfà wo ní ó lálàkọ́kọ́ ó ní ẹni òun bá ta ọfà owó sí tí ọ̀bá fi ràn ọfà obìnrin ló kù. Olórí ò gbọ́dọ̀ jẹ́ nìkan tó kúndùn owó púpọ̀ jù. Téèyàn bá ti nífẹ̀ẹ́ owó jù kò yẹ ládarí. Yóò máa ṣe hànràn. Èmi á máa pé kinní kan àwọn olóyìnbó á máa pé kinní kan ní poverty of mind. Kì í ṣe gbogbo àwọn tí wọn ò lówó lọ́wọ́ ni wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n poverty of mind ń dà wọ́n láàmú. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Ìyá kan lọ síbi àjọ olóṣèlú wọ́n ní kán wá gba nǹkan òṣèlú bàdóòsọ̀ ń gbọ́. Ìyá ìwá ní 25,000 naira ó dì sínú báàgì inú pọ́ọ̀sì ẹ̀ ó lọ gba 1,500 naira tán fẹ́ pín wọ́n sì yọ 25,000 naira mọ́ lára. Sọ́sọ́ọ̀tì ní àbò gain 25,000 naira wọ́n yọ mọ́ lára. That is what we call poverty of mind. Poverty of mind. Kì í ṣe pé kò lówó lọ́wọ́ ṣùgbọ́n òṣì mú ẹ̀mí rẹ̀ débi pé ó sì ń ríra rẹ̀ bí ẹni tí ò ní ó sì ní. Ìtú wa ń dìrànràn báwọn olórí kan ṣe jẹ́nu. Gbogbo olórí tó bá ti nífẹ̀ẹ́ owó wọn ò yẹ ládarí gidi o. Olórí tó bá sì ti nífẹ̀ẹ́ obìnrin jù ẹ má fi wọ́n ṣàdarí. Torí pé gbogbo àwọn ọmọ àtẹ̀lé rẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ gbogbo wọn ni yọ́mọ lá wọn ní bí ẹni láta. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àgàgà kó tó yà wá jẹ́ pé ìjọ tó jẹ́ pé obìnrin àtọkùnrin jọ ń ròpọ̀ ńbẹ̀ ni yọ́mọ fi wọ́n lánu ni mo fi wọ́n lánu bẹ́ẹ̀ ni ó ṣe mọ̀ ṣe wọ́n yọ́mọ pa wọ́n pín bí ẹyin lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àwọn olórí bẹ́ẹ̀ wọn ò yẹ ládarí. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ó ní àìlétí ìgbọràn. Ọ̀pọ̀lọpọ̀ olórí míì kò létí ìgbọràn. Ààrẹ kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà kan ká mọ̀ dákọ rẹ̀. Wọ́n bá sọ̀rọ̀ kò gbọ́ àfìgbà tó jẹ́ pé ọbara rẹ̀ ní pẹ̀pẹ́ odò torí pé ọlá gidi inú. Béèyàn bá ti jẹ́ nìkan tó jẹ́ pé kò létí ìgbọràn kò yẹ ládarí. Táwọn ọmọ ẹgbẹ́ mọ̀ sọ pé ẹ̀ ti já ṣe báyìí ẹ̀ ti já ṣe báyìí tí ẹ̀ ní ọmọ iye torí kò létí ìbọn tá a fi ń gbọ́ràn. Àwọn nǹkan míì náà tún ni irọ́ pípa. Bólórí bá ti kúndùn irọ́ pípa jù wọn ò yẹ lórí ìṣubú rẹ̀ ó sì súnmọ́ tòsí. Àwọn nǹkan míì náà tún pọ̀ tí mo lè pẹ̀kẹ́lù nípa àwọn adarí tó jẹ́ pé ó máa ń gbé àwọn olórí ṣubú. Ṣùgbọ́n àwọn àbá tí mo mú wá lénìí ẹ dákun ẹ já fi sòdiwọ̀n ayé wa. Gbogbo àwa tí a bá yàn sípò ipò adarí wọ́n yàn wá ni wọ́n dìbò yàn wá ni. Ẹ̀yin olóṣèlú tóṣèlú ti ń súnmọ́ kẹ̀kẹ̀kẹ̀ báyìí títí ń rọ́ kẹ̀kẹ̀kẹ̀ ẹ má nífẹ̀ẹ́ owó jù. Wọ́n fún yín ní constituency allowance ẹ wá fi ń gbọ́ bùkátà nù ilé yín. Wọ́n fún yín ní security votes ẹ̀yin nìkan lẹ̀ ń dáná. Security votes wọ́n ní kẹ́ ẹ máa fi ṣe security fún lù ẹ̀yin nìkan lẹ̀ tẹ́sí mọ̀ pé kò lákàntì kò ní kankan ẹ̀ ń dáná. Wọ́n fún yín ní allowances oríṣiríṣi ní allowances tán ní kẹ́ ẹ fáwọn ọmọ PA yín náà ẹ tún pín méjì ìlàjìlàjì lẹ̀ ń fáwọn ọmọ tí ń tẹ̀lé yín lẹ́yìn. Ọlọ́run ó bí yín o. Ọlọ́run ó bí yín o. Kì í ṣe wọn àjẹgbé ẹ lè jẹgbé. Ẹ dákun torí Ọlọ́run ẹ yẹra fún fi owó
ẹ yẹra fún ìfẹ́ obìnrin gbogbo ẹ̀yin tẹ́ bá yí adarí ẹ sì létí ìgbọràn ẹ sì rí i pé ẹ yẹra fún irọ́ pípa. níbí ni wọ́n ti sẹnu ní déédéé síbí fún ètò wa ètò yín ètò wa tá a pè ní ẹgbẹ́dùn ètò lẹ́gbẹ́dùn ẹ wà lẹ́jọ́ tí mo mú wálẹ̀ kan wọ́n ní ẹgbẹ́ mọ̀ dùn o torí pé àwọn láǹfààní ibi tó yẹ káwọn ti náwó owó ribiribi àwọn kan tọpasẹ̀ kánú àwọn ọmọ ẹgbẹ́ àwọn wọ́n sì má wọn débẹ̀. ẹ dákun ẹ jẹ́ káwa náà darapọ̀ mọ́ ẹgbẹ́ ṣùgbọ́n irú ẹgbẹ́ wo ló yẹ ká darapọ̀ mọ́ tá a bá tún tẹ̀síwájú nínú ètò ìmọ̀ ṣàlàyé yẹn ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo àwa tá a jọ mẹ́tò tòní wá mo kì í mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi náà lórí Facebook Ìbàdàn rédíò àti Facebook Abíọ́dún Lawal Agbólúajé mo dúpẹ́ pẹ́ òkun látòrí ọ̀gá wa pátápátá PG ààrẹ káfàtà fún gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn Barrister Sulaiman Ajeniyi Ajewole Kọ́lá Olómidé mo kí yín o Badosa mo kẹ́yìn náà o Samuel mo kí ọ o gbogbo wọn pátápátá àti gbogbo àwọn ọmọ CWES ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa tá a pè ní ẹ̀gbẹ́dùn títí ọjọ́ mẹ́jọ nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí bóyá ẹ̀yin náà fẹ́ jálejò mi lórí ètò yìí ẹ̀yin náà fẹ́ jálejò kẹ́ wá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ yín ẹ láǹfààní láti wá òun náà ní 00 34 54 53 57 lẹ́ẹ̀kan sí 080 34 54 53 57 ìrí àtayọ̀ yóò mọ̀lẹ́ wa bá lójoojúmọ́ ó dàbọ̀. Saying give thanks and praise to the Lord, and I will feel alright. Ìbàdàn rédíò. Yunifásitì. Òbí àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó ń gbìyànjú láti wọ yunifásitì. Mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kórìíre dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba Kíbìyí Model College ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú ìlú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí BC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0803 396 5671 tàbí 0806 847 9555 àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn tara ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University ọ̀hún lọ́sílẹ̀. University rédíò. University. Ìbàdàn, great opportunities here. Àtìbà University Ọ̀yọ́, a one-day admission education outreach coming up 13th August 2026 at Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì, Mọ́kọ́lá, Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the BC for career and academic counseling on sport admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13 August 2026, Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì, Ìbàdàn. For more enquiries, call 0806 847 9555 or 0803 396 5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transforming future. University. Ìbàdàn rédíò. Keep listening to Ibadan Radio. 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 Ìbàdàn rédíò. Ogun kò wárí. Merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan wọ́n ti kà lẹ́yìn.
dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ kò jẹ́ ronú ibi rárá.